ọ̀rọ̀ yìí má sì kọjá bẹ́ẹ̀ ó lágbára lórí awuyewuye tó ń lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ union Nurtw. Ẹjẹ́ mi ó ṣe bẹ́ẹ̀ kí n mọ kí n pẹ́ kojúmọ́ ẹ̀kojúmọ́ mọ́ ní gbogbo táwájà ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA ti fi ṣe bẹ́ẹ̀ tó dé ìkànnì tó yà lára ọ̀tọ̀ ìkànnì tí ò láfiwé gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ pé aláǹfààní àti mọ̀ jáìsì àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. Wàyí o àwọn ọmọ Tafa Sego máa ti fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí MC Oluomo àti Abolore nínú fọ́nrán kan lórí òpó ayélujára TikTok lẹ́yìn tí wọ́n sì fi léde nínú fọ́nrán ọ̀hún pé MC Oluomo ìka ènìyàn mọ̀ nìyí bẹ́ẹ̀ ó tẹ̀síwájú ó ní ẹ jáwé gbéjẹ́mọ́wọ́ sábùjá tẹ́ wà yẹn o nítorí a ò nílò yín lẹ́kọ̀ọ́ rárá àti rárá. Àìsí bẹ́ẹ̀ báyìí òun náà ni àìbá wọn dá sí. Ẹ má gbàgbé láti fi èrò tí yín náà sọwọ́ sí abala àríwísí ìyẹn comment section. Ẹnu onípọ̀n báyìí láti ń gbọ̀pọ̀n ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jádìjọ́ gbádùn fọ́nrán ọ̀hún. Kí wá lọ́rọ̀ mi dálé lórí Alhaji Musiliu Ayinde Akinsanya, former state chairman Lagos State Nurtw. Ìkà èèyàn ní ìkà èèyàn ní ẹ̀ẹ́dẹ̀ kì í ṣèyàn ẹ̀kọ́ ẹ̀dá àwọ̀ èèyàn ẹ̀dàbora ni ẹ̀ kì í ṣèyàn. Èèyàn ní Sego pé yìí tó fi ń bá yín ṣe kò mọ̀ wípé ẹ̀ kì í ṣèyàn ẹ̀ kì í ṣèyàn rárá ẹ̀ kì í ṣèyàn tó yẹ tó lè máa pèlè èèyàn. Ìkàdẹ ní pẹ̀lú ìkàdẹ ní pẹ̀lú ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀kọ́ ńlárí mọ́lẹ̀ lórí òfo ni. Alhaji MC Akinsanya ẹ̀kọ́ ńlárí mọ́lẹ̀ lórí òfo ni ẹ̀kọ́ ń búra lórí òfo ni. Tọ́ba ní kí píìsì rèénì ọ̀tọ̀ nìkan tẹ́ máa jìjọ lọ bá yín sọ ọ̀tọ̀ nìkan tẹ́ tún máa lọ sọ fáwọn ọmọ yín lé. Ẹ̀nà ìjẹ́ president ìwèrè wo lẹ jẹ gan president ìwèrè wo lẹ jẹ gan ẹ̀ẹ́dẹ̀ lọ́dún l'Àbújá tẹ́ bá jẹ president lọ́dún l'Àbújá yín náà kí ló kọ́ yín pẹ̀lú ọ̀rọ̀ Èkó ń bí ìgbà tẹ́yìn ṣe chairman lẹ́kọ̀ọ́ tí Bàrúwá tó fẹ́ là lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin gbà fún Bàrúwá ni ṣe gbà fún Bàrúwá ni tọ́ba ní tọ́ kọ́ pé bó ṣe ń rí nìyẹn ṣẹ́yìn gbà fún Bàrúwá ni. Bàrúwá ò ráṣẹ pa lẹ́kọ̀ọ́ tẹ́ fi gbé ọ̀rọ̀ national tẹ́ fi gbé dé ọ̀rọ̀ park and garage downstone tónù Bàrúwá gbọ́n nǹkan tí Bàrúwá ń sọ fún yín ẹ̀ ń ṣèjọba yín ni ìyẹn lọ bẹ́ẹ̀. Nígbà tẹ́yìn gbàjọba lọ́wọ́ àgbẹ̀dẹ gbàjọba lọ́wọ́ bàbá Fálì kò mà sí ibi tẹ́ ẹ̀kọ́ kí á ti kà sí. Ẹni tó jẹ́ former state chairman àgbà yẹn Alhaji Tajudeen Badaru òun ni former state chairman àgbà yẹn àgbẹ̀dẹ. Gbogbo báǹṣì ẹ̀ gbogbo unity ẹlẹ́gbà lórí kíni kí ló ṣe fún yín nísìn Alhaji Mustapha Sego Adékúnlé baby boy talk and do ó wá tọ̀mọ́lẹ̀ sí gbogbo òkùnkùn ó tọ̀mọ́lẹ̀ sí gbogbo ẹni tí ò gbádùn tẹ́lẹ̀ tí ń gbádùn ẹ mọ àwọn èèyàn tẹ́tíjọ́ ní stroke tẹ́tíjọ́ fìrònú para wọn
ọ̀rọ̀ ṣe national tó jẹ́ pé ìgbà yẹn ẹ máa ṣe bí bóyá bàbá yín ló dá national lẹ̀ ẹ máa lọ ní kó máa lọ mọ́ wá láti wá joyè ṣé àwọn Sego dẹ̀ ń bá yín fà ń gbà yẹn àwọn Sule Kudele ti ń bá yín fà ń gbà yẹn pé kí ló dé ẹ má jà bẹgbẹ́ yìí jẹ ẹ má jà bàgbẹ́ yìí jẹ ẹ má jà bàgbẹ́ yìí jẹ ọmọ ẹgbẹ́ làwọn tẹ́ ń gbowó lọ́wọ́ wọn yìí ọmọ ẹgbẹ́ là ọtún sanwó yẹn náà ọ̀n sanwó yẹn náà kò sẹ́yìn tẹ́ fún ní póòsì nu wọn ẹ̀ ń gba 5 million ẹ̀ ń gba 10 million tọ́ba wa gba owó yẹn náà ẹ̀ ní fún wọn póòsì èyí tẹ́ bá tún fún ní póòsì nu wọn ọmọ máa lọ ní àwọn ọmọlẹ́yìn wọn lára ni ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ wá ń sọ ọ̀rọ̀ tí ò tẹ kétí máa gbọ́ ẹ̀ ń sọ ẹ̀yin àti Sego jíjọ ṣe ìjọba yín ni tẹ bá fẹ́ bá Sego ṣèjọba tiẹ̀ ẹ fàbújá lẹ̀ ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ ti kó èrò sí lọ́rùn náà tẹ́lẹ̀ náà lórí ìjọba tó ń ṣe ẹ̀yin náà kún wọn ni ìyẹn ò lè ẹ máa kún wọn ni ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ fi president lẹ̀ kẹ wá ṣiṣẹ́ London Sego ní Lagos State ẹ máa bọ̀ kò sẹ́ni tó dì yín mú tó bá jẹ́ pé ẹ̀yin àti Sego ẹ jìjọ ṣe ìjọba tàná ni bóyá ẹ̀dẹ̀ tún wòye pé bóyá ìjọ fẹ́ ṣe ti tèmi náà ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ fi president lẹ̀ ṣùgbọ́n ní ẹ má lọ ńgbà yẹn náà ẹ̀ka gidi borí ni. ìwọ àbọ̀ lẹ́gẹ̀sì sórí májẹ̀ǹkúrọ̀ fún ẹ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ National Union ló fẹ́ máa jáde wá sọ àbí lórí ọ̀rọ̀ tí Sego ṣe ń ṣèjọba ẹ̀ ló fẹ́ máa sọ wàláì tàláì súnmọ́bí láwà ò ní sọ̀rọ̀ Sego láburú káwa wá dákẹ́ fún ẹ ká máa wù ẹ ipe àfiẹ́lẹ̀ kó máa sọ̀rọ̀ lọ àwọn ò ní gbà fún ẹ tó bá ti ń sọ̀rọ̀ Sego láburú àbí ẹni ẹ̀sìkò Lagos State àwa máa jáde fún ẹ a máa jáde fún ẹ torí ọ̀gá tiwa lọ́jẹ́ ní kòńbí kálábùjá lọ mójútó Àbújá ẹ̀ agbódẹ ni wọ́n ń tà àgbo ni wọ́n ń tà òní nígbà tí àwọn MC àti Sego tí wọ́n ti gbàjọba ìwọ wà náà àwọn tó jẹ́ gbàjọba tániwọ́ ìwọ lẹ́gẹ̀sì ìwọ tó ń tàgbò tániwọ́ ìwọ lẹ́gẹ̀sì tó ń tàgbò ní ìwọ ló jẹ́ kí ìgbà kan kọ́ wọ kínní ṣé Sego tiẹ̀ mú ẹ Sego mú ẹ rí rárá ìwọ kẹ̀ o sínú 1 million tí Sego mama bá sọ̀rọ̀ yìí pé bóyá kínní kan o bá pọ́n Sego lè Sego àpọ́n ẹ lé o bá dẹ̀ gbé dàkejì wa ṣé Sego tiẹ̀ ráyè wèrè ni àwa tá a jọmọ ẹ̀ gan-an pàápàá gan-an àmà báwo ló rojú ẹkùn sí tí wàá kọ́ máa lọ sọ ìsọkúsọ àwọn tó ń fún ẹ lówó kó máa sọ̀sọkúsọ ìgún ẹ̀ làwọn yẹn Sego ráyè àti kówó fún ẹ ipe kò wá máa sọ nǹkan tí ipe tíjọba yìí ṣe ń lọ ìjọba Sego ó tẹ́ wa lọ́rùn bàjẹ́ ìjọba Sego ó tẹ́ wa lọ́rùn bàjẹ́ lóòótọ́ ìyàn ní rìn kórí má mì nínú dáadáa tí Sego ń ṣe yìí náà a máa rá àwọn olórí burúkú èèyàn àwọn ẹni òfò àwọn ẹni àjírí àwọn ẹni àjíkò àwọn olórí burúkú èèyàn pẹ̀lú tí Sego ṣe ń ṣe dáadáa ìta ń sọ wípé dáadáa ló ń ṣe yìí náà a máa rá àwọn olórí burúkú èèyàn tó máa sọ wípé irọ́ o kò ṣe dáadáa o
ìyá táwọn aṣíwájú tó ṣe state chairman lánàá tó yẹ ṣe kọ́ èrè o Sego tí ó ti ń lọ fáájú o ó jẹ́ kó ṣe kíátìkà ní o ó jẹ́ kó ṣe kíátìkà ní o àwọn ọmọ ẹgbẹ́ tó bá bẹ̀rẹ̀ kíátìkà àwọn ọmọ ẹgbẹ́ ọmọ máa sọ́fà lọ́ndà yín ẹ bá bẹ̀rẹ̀ kíátìkà àwọn ọmọ ẹgbẹ́ ọmọ máa sọ́fà. Bàbá dẹ̀ tún sọ̀rọ̀ nípa politics wàláì tàláì súnmọ́bí láìláì láwà Alhaji Musiliu Akínsọ́yà sínú nǹkan tó ń sọ sínú nǹkan tó ń sọ lórí ọ̀rọ̀ politics lẹ́kọ̀ọ́ ń bí sínú nǹkan tó ń sọ Ọ̀ṣọ́dì ń bẹ̀ yẹn gan-an ọ̀nà yìí mọ́ bẹ́ẹ̀ ni ká má tẹ̀tí wàá sọ Island ń bí àwa ń gbégbá orókè ń bí ni à ń gbégbá orókè ń bí ni èyí wa lè máa jáde lè máa sọ wípé kínní ọ̀nà ayakìlà ọwáyàn lọ́lé bí Sego bá tiẹ̀ dá tẹ́lẹ̀ ṣé kò fìgbà kọ̀dà sí yín rí ni MC Oluomo ṣé kò fìgbà kọ̀dà sí yín rí ni ọ̀nà ayakìlà wáyàn lọ́lé kẹ wá gbé kẹtẹ wá wò wípé ayakìlà wà lọ́lé báwo kí ló dé kẹtẹ wá wò wípé kẹtẹ gbé fóònù hello Mustapha gbọ́ ọ̀nà ayakìlà wà ọ̀nà àwọn kan wálé ọ̀nà ṣe báyìí ọ̀nà ṣe báyìí kẹwàá kẹtẹ pé ẹ bá pe òun gangan inú òun gan á dùn á wò wípé MC mà ló pohùn ló tún ṣàdúrà fún òun yìí nǹkan kan bẹ́ẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ìjọ fẹ́ bára yín fà gan òun gan á gbàgbé á let go ni wípé nígbà tó dẹ̀ jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn tọ́nú ṣẹlẹ̀ nílé Sego tí wọn bá ń lé yẹn ó dùn mọ́ yín nú ìwọ legacy ìwọ tún sọ wípé ìwọ tún sọ̀sọ́kùsọ wípé èrò máa ń pọ̀ lé aláyé tí àwọn wípé àwọn olówó alọ́lé irọ́ ló ń pa ni irọ́ òfò ló máa ṣe òfò ni ìwọ legacy máa ṣe òfò ló máa ṣe ìwọ sínú ẹni tó ń tẹ̀ ẹ́ sọ òfò ló máa ṣe òfò òní kéré òkòdélé lágbára Ọlọ́run òfò ló máa ṣe torí òun ṣètá náà di èèyàn ni lórí social media yẹn tó náà ń jáde tó náà ti ń sọ̀rọ̀ yẹn òun ṣètá náà di àwọn èèyàn ni ò sínú nǹkan tó ń sọ legacy ò sínú nǹkan tó ń sọ àwọn ọ̀gá ẹ̀ tó ń rún ẹ jáde gan ọmọ wípé Sego pọ̀ oníta ni Sego ìwọ ni wọ́n mọ iyì Sego nígbà tí ó lè máa pọ́ǹpù owó sí ẹ n kò lè máa pọ́ǹpù owó sí France ó tún máa fọwọ́ àbúṣàbúlà lè jò kó ní ẹ kó máa sọ báyìí ó máa sọ pé ta ni Sego lè jámọ́ nǹkan kan wájú wọ àwa tí Sego dẹ̀ jámọ́ nǹkan kan wájú ẹ̀ àwa ń gbóríyìn fún a ní kó máa ṣèjọba ẹ lọ anybody lásọ tó bá jáde fún anybody kò má jáde fún Sego gangan kò jáde fún state esco tó jẹ́ pé Lagos state tó bá jáde fún àjáde fún ẹ legacy wàláì tàláì súnmọ́bí láìláṣíláwà àwa gan ráyè ẹ wàláì àwa gan ráyè ẹ ìwọ lórí burúkú má ṣàǹfààní fẹnu dànkọrú ẹkàn fẹnu dànkọrú ni ayé yín dẹ̀ ti bàjẹ́ ọ̀gá yín gan òrówó ṣayé mọ́ ọ̀gá ẹ̀ tó ń rún ẹ kò rówó ṣayé mọ́ ẹ̀yin ẹni àjírí ẹ̀yin àdíkò ẹ̀yin olórí burúkú ẹ̀bọ́lọ́n wá jà ó bá yín bàjà ẹ̀bá bẹ̀ jẹjà ó bá yín bàjà ṣé Sego yẹn náà ni ò wá dá mọ́ báyìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má lọ jókòó táwọn ọmọ yín lamẹ́ríkà ẹ ní ẹ ṣe kọ̀ǹdọ́tọ̀rì ẹ ṣe ṣàmàrì ẹ ṣe tẹ́ṣọ́ràrì ẹ ṣe kinní kan rí orí yín ló bá yín wà orí yín bá yín wà ní ẹ ṣáà ti jẹ president orí yín náà ló tún bá yín wà orí yín náà ló bá yín wà kò séyìí tó kàn wá pẹ̀lú yẹn orí Sego náà ló bá wá ṣe àmàbí tó wà yìí kí wàá lẹ tún wá ń wá káàkiri lẹ̀ ń bá káàkiri kí ló bọ́ sọnù lọ́wọ́ yín
nígbà tẹ́yìn kókè àti kà lọ sí Agége àgbẹ̀dẹ lè sọ pé kọ́ má ṣe kí àti kà lágége ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ ìbí pé bóyá ìdílé bàbá yín lọ fi dárúkọ National Union lẹ̀ wọ́n lè wá ṣe kí àti kà ní Òṣòdì wọ́n lè wá ṣe kinní kan ọ̀rẹ́ ni tó bíire kinní kan ẹ̀ ń jánu ni ẹ̀yin tó mi ti tán lẹ́yìn ẹ̀já yín ẹ̀ ń jánu ni tọ́pẹ́ tẹ bá ní kọ́ máa ṣe kí a ti kà ní Òṣòdì ẹ gbé ṣòdùrù ẹ máa gbé lọ sálìkì àmọ́ àbí kẹ́ máa gbé lọ sàbújá tí ẹ mọ̀ èyí tó kàn lọ́rọ̀ lé ayé yín mọ̀ èyí tó kàn ẹ má lọ tọrọ dáríjì àwọn orí tẹ́ ti ṣẹ̀ àwọn orí tẹ́ ti wò ẹ jẹ́ kí lẹ́gẹ̀sì yẹn kó máa bọ̀ àwa gan wà nílé ẹ̀ṣẹ́ ní olórí burúkú nìyí ni àwa gan wà nílé fún yín ẹ̀yin ní òfò ẹni àjírí ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí ẹ máa ṣòfò tẹbítẹbí ni ẹ máa ṣòfò tọmọtọmọ ni. àbẹ́rẹ́ pé ó gbẹnu tán ẹ wò ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ọ̀fà fún náà ni ò jẹ́ ṣókí báyìí òun náà sì ni ọbẹ̀ ògè lẹ́yìn tó túmọ̀ sí pé a ò ní máa rí jù báyìí lọ àmọ́ àwọn olóko sí yín báwo lẹ ṣe relé ti yín mú gbàgbé láti fi èrò tí yín náà ṣọwọ́ sí abala àríwísí ìyẹn comment section kẹbà aláìkẹsìbà ṣẹ́ kẹfì sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV a ó tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rí ẹ ṣé fún àtìgbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ó dàbọ̀.